ọ̀rọ̀ wa náà ni bàbá Aládò nílùú Abẹ́òkúta, bàbá ní Matogun ní ìpínlẹ̀ Ògùn. Bàbá, tí a bá ń sọ nípa wọ́n lálàá wọ́n rí kú síyàn, wọ́n lè wọ́n lálàá kí wọ́n rí kú àbọ̀ wọ́n ríran ìran kú síyàn. Àwọn oníṣọ́ọ̀ṣì, àwọn onígbàgbọ́ wọ́n á ní àwọn ń ṣe ìràpadà fún ìràpadà ẹ̀mí, ìràpadà ògo, ìràpadà ẹ̀mí fún èèyàn. Ǹjẹ́ ní ìlànà ti ìṣègùn ìbílẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ oníṣègùn ìbílẹ̀, ṣé ẹ tiẹ̀ máa ń ṣe ìràpadà fún èèyàn? Ṣó wà bẹ́ẹ̀ nínú ìṣègùn ìbílẹ̀? Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun olóòtú. Ìràpadà wà, ṣe ti yẹn sìn, ìràpadà pé wọ́n ra nǹkan padà, ṣe rọ pé kò sí ibi tí mọ̀ ò sí. Ìmọ̀ Christian tàbí mọ̀ ní ṣọ́ọ̀ṣì, àwọn ìmọ̀ tí àwọn òyìnbó gbé wá ni. Àwọn ìtumọ̀ ìràpadà gangan ẹ rí pé èdè Yorùbá ni. Tó jẹ́ èdè Yorùbá, ó wà nínú ilẹ̀ Yorùbá náà. Àwọn tó wá ń ṣe ìràpadà yẹn, ẹ wá wò kí wọ́n fi ń ṣe ìràpadà. Ẹ rí pé kò ń ṣe wọn gbé báíbù, wọn kọ orúkọ báíbù síbi kan gbọ́ kọ́ níbi wàhálà, ṣùgbọ́n ewé àti egbò ń tọ́lọ́run dá tó jẹ́ Yorùbá náà la fi ń ṣe. Ó já sí pé ọ̀dọ̀ wa gangan níbi ògùn ìbílẹ̀ òun ni ìràpadà wà. Ẹ̀yin oníṣègùn ìbílẹ̀, àṣà Yorùbá, ìṣe Yorùbá nation ni kí a ṣe ìràpadà fún yàn. Ọ̀nà fi kún un. So báwo la ti máa bẹ̀rẹ̀? Àkọ́kọ́ orúkọ tèmi ni bàbá Aládò Ṣàráfà Odùkọ̀yà Aládò, alága ilé-iṣẹ́ Aládò Abadisa Center tá a wà nílùú Abẹ́òkúta. Nípa ìbéèrè yìí máa kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Ṣé rí ẹni tó ń jẹ́ àlá, wípé èèyàn lálàá kó máa kú, àlá pín oríṣiríṣi. Àlá nígbà míì òun ni tí èèyàn bá ń fi ṣe lójú ọ̀sán, bíi pé ẹlòmíì wo fíìmù, ó wá pé nínú fíìmù yẹn o ẹnìkan fò látòkè, ó wá rí pé òun náà wá ń fò, àbó wá rí ní pé ẹnìkan ń léra wọn, ẹ̀rù wá ń bà, nǹkan tó lójú ọ̀sán òun ni àlá yẹn. Àlá kan nìyẹn. Then àlá ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlá tó yẹ pé ní téèyàn ń rò lọ́kàn, bíi pé àgbọ́já mi ti ẹ̀ jẹun sùn lánàá, ọ̀dọ́ máa lálàá wáyé tó ń mu gàrí tí ń wò mu, nǹkan tó rò òun nìyẹn. Then àlá kan tó pé èèyàn ò ní ru àlá yẹn rárá, kò ní wò rárá, á kàn rí pé nǹkan yẹn ṣẹlẹ̀. Ṣé sísè bí nǹkan ṣe wá ṣẹlẹ̀, ìyẹn tó ṣẹlẹ̀, àlá tó rí yẹn kó lọ dìmú dáadáa, kó kọ́ síbi kọ́kọ́ bàgbàgbé, nǹkan yẹn máa ń sábà ṣẹlẹ̀. Nǹkan tí ó rò, tí ó ṣe, tí ó wò ṣùgbọ́n tó wá sí ojú àlá. Bẹ́ẹ̀ni, ẹnìkan wà lóko tí ẹ̀ rí, alákẹta lẹ́ẹ̀kẹta fẹ́ sọ ní pé ní tí yóò ti ẹ̀ dé rí látọjú oorun, ẹni tí yóò rí rí, á kàn wípé ó lè lára báyìí, aláìkúnjẹ ní kàkún, yóò tún gbọ́ bá ṣẹlẹ̀ tó wà ń bẹ̀, á máa rí ẹ̀rẹ̀ àwòrán lójú àlá mo ti rí pé mo dé ìbà ìrí o, lójú àlá mo ti rẹ́ni rí lójú àlá o, kíkọ́ á ṣẹlẹ̀ wọ́n ná lójú àlá mo lè rí pé kọ́kọ́ máa ṣẹlẹ̀ omi mọ̀ pé báyìí kí ni máa fọ́ọ̀lì sí o, ṣẹ̀pẹ́ àlá nìyẹn. So àwa mú àlá ẹlẹ́ẹ̀kẹta àtàlẹ́ ẹlẹ́ẹ̀kẹrin láti fi sọ pé kí èèyàn bá lálàá kó bá kú. Tán bá la síyàn, àbí tó bá la sí rẹ̀ pé òun kú. Ìyẹn ni ìbéèrè yìí tẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí àwọn tó kó máa ń lá àláṣẹ, àwọn tó máa ń lá àlá tó máa ń ṣẹ, àwọn tó máa ń lá àlá tó pé wọn ò tí ẹ̀rù ń pa ẹ̀, nǹkan ẹ̀ padà ṣẹlẹ̀. Irú àwọn bẹ́ẹ̀ àwọn àlá tó máa ń ṣẹ nìyẹn. Àwọn àgbààgbà wọn á dìde, wọn á lọ sọ́dọ̀ àwọn tó bá ní ìmọ̀, wọn bá wọn jẹ́wọ́ pé bàbá mo mà lárò àlá báyìí, mo lálàá pé lágbájá ó máa kú, àbí nígbà míì ó lè gbó lórí ìlú kan ni pé mo lálàá pé lágbájá, mo mà kọ̀ lálàá pé wọ́n ń bò mọ́lẹ̀ ni, àbí mo kọ̀ lálàá pé lágbájá tó wọṣọ funfun tó wá ń sunkún tó wá ń jọwọ́ báyìí báyìí. Ṣé àmì ti yé ń sìn? Àwọn àgbàlagbà agbéfa kan lẹ̀, wọ́n á gbé ifá, á gbé ifá sọ́lẹ̀, agbẹjọ́lẹ̀, wọ́n á wá wádìí, tó wá wádìí wọ́n á ní ọ̀dà ètùtù báyìí ní kéèyàn ṣe. Ṣé àmì ti yé ń sìn? Níbi àwọn ètò wọn á ṣe yẹn, ó ní oríṣiríṣi tó máa ń bọ́ sí ọ̀nà mẹ́rìndínlógún. Òun ni pé wọ́n dá ifá ọ̀yẹ̀kú, ìyẹn ogbè méjì, wọ́n dá fẹ́ẹ̀yàn. Ọ̀nà mẹ́rìndínlógún ni wọ́n lè lò láti ṣe ètùtù ẹ̀. Ọ̀nà mẹ́rìndínlógún ni ọ̀nà tẹ́lẹ̀ fi rúbọ ẹ̀. Ìdí ẹ̀sìn wípé lágbájá tó wá ṣe báyìí nìkan ṣe, lágbájá tó wá ṣe báyìí nìkan ṣe, ara ẹ̀ ká sọ ẹyọ kan. Ó yá. Tó jẹ́ pé tó sọ pé ilé akójúbà àwọn àgbàlagbà, ìbáṣe, àjúbà àwọn onímọ̀, ìbáṣe. Kò yí pé a fi ń tú àṣírí àwọn bàbá wa, ṣùgbọ́n tá a fi ń ṣe náà ni pé káwọn tó ń gbọ́ ọkọ̀ fi lè mọ̀ pé agbára òdodo ní ó ń bẹ nínú ilẹ̀ Yorùbá. A sọ wọn tó pé wọ́n mú àmúlò máa láwọ̀, ṣùgbọ́n ká sọ òdodo torí nínú tó bí wá sí ilé ìlànà sọ yìí tó yẹ pé tó dáa lójú.
wọ́n á tó máa dá àwọn ètò ìfihàn pé lágbájá a máa rí pé lágbájá máa lálà ó máa kú wọ́n á ní kò kú ní tí a máa ṣe náà ni pé kọ́ wáìtì ọ̀gẹ̀dẹ̀ tó bá wáìtì ọ̀gẹ̀dẹ̀ kọ́ wá aṣọ funfun tó bá wá aṣọ funfun kọ́ wá ẹ̀kọ pẹ́pọ́bìnrin nìkan wá méjì tọ́pọ̀ nǹkan wá mẹ́sàn-án èsì yéésìn lẹ́yìn ìgbà yẹn kí wọ́n á gbìyànjú kan kọ́pọ́ sí kékeré èsì yé tó wá kọ́pọ́ sí kékeré ẹ̀tọ́ àti ẹran òpónú ìyẹn ẹran kékeré wọ́n á ṣe gba àwọn ètò ẹ̀tọ́ ó ní wọ́n ṣe máa ń ṣe wọ́n máa ṣe á wà gbẹ́lẹ̀ nípa fẹ́ ṣe sáré lóòótọ́ á wà ṣe kìíní yẹn á wà fi ètùtù yẹn àníkẹ́ni yẹn ó àníbo ẹni yẹn mọ́lẹ̀ o wọ́n nìkẹ́ni yẹn ó sùn síbẹ̀ lọ́yà tó wá ṣe á jáde kó ń bẹ̀ wọ́n ó fi àgbo ẹ̀ á fi àgbo ẹ̀ wẹ́ fáfàgbọ́ ẹ̀rọ wọn á gbé kíní ti ọ̀gẹ̀dẹ̀ òun náà máa fi wé kíní òun náà máa sìn ó ti parí ikú yẹ̀ lórí ẹ̀ ikú ti yẹ̀ ikú á yẹ̀ lórí ẹ̀ nígbà wọn lálàá rí ni o àbí bí wòlíì kan ló jíṣẹ́ fún ni o àbí ẹnìkan sọ kíní kan fún ni o. á yẹ̀ lórí ẹ̀ èyí tó ti rí yẹn o á yẹ̀ lójú ẹ̀mí ní kó tọ̀wọ́ ní kú láéláé o ṣùgbọ́n nígbà yẹn lórí ẹ̀ ní ìjọ kan ó ní àwọn ètò tí àwọn àgbàlagbà fi ń ṣe ẹ rí i pé eléyìí a sọ fún àwọn ìmọ̀ ni àfi tó àṣẹ náà àwọn àbá wa wọn nípa báyìí àwọn èèyàn wá ń bá wa bẹ́ẹ̀ pé àwọn lágbájá ó lálàá báyìí irú ń sìn ẹni mìíràn tó pé wọ́n lálà òun fún ààrẹ lálà ó lóun rìn ìhòhò. ìhòhò ọmọlúàbí. àwọn aláyẹ pé kátígórì ẹ pé oríṣiríṣi òun lè sọ bí méjì mẹ́ta báyìí. ẹjá lọ nítorí àsìkò. ẹjá lọ. tí èèyàn fún ààrẹ bá sùn tó bá láàlà pé òun bára wọn tó ń rìn ìhòhò kó ń tọ̀ wọn múra. ó múra. nítorí pé kí ni kí àṣírí ẹ̀ kó má bàa tú. àkọ́kọ́ nìyẹn kó múra kí oore tó ní bàbá àgbọ̀n dànù. oore tó ti wà lọ́wọ́ ọ̀rẹ́ dì iṣẹ́ ni ọmọ ni ìyàwó ni ilé ni. kó bàbá àgbọ̀n dànù nítorí pé n tó máa ń fi aṣọ bòyàn lára òun ni ọmọ àwọn ọmọ wa ò ní gbọ̀n dànù. àmín àṣẹ o. wọ́n rò lọ síbẹ̀ ìpè lórí ọmọ nítorí pé aṣọ ọ̀bọ̀ra ẹni. òun lọmọ ẹni. kó bàbá àfàyàmọ́ lára. wọ́n rò lọ síbẹ̀ pé iṣẹ́ tó ń ṣe yìí wọ́n wò lọ síbẹ̀ pé iṣẹ́ tó ń ṣe òun kó bàbá àjẹ́ pé yóò padà rí àkóbá ń bẹ̀ wọ́n wà túfó àbẹ́ tó kó wá ní àwọn nǹkan tó ń ṣe pamọ́ tó yẹ pé ayé ò mọ̀ káṣe ẹ̀ fi ń bò tán ṣe yìnyín káṣe má bàa padà wá tú tó yẹ pé yóò padà tẹni ẹ̀tẹ̀ ń gbẹ̀yìn so ẹni tó bá lálàá tó ra rẹ̀ tó bá rẹ̀ níhòòhò. gbogbo ọmọlúàbí. lẹ́yìn tó wá kékeré sí náà ni pé ẹni bá lálàá tó bá rẹ̀ níhòòhò tó bá wò lọ síbi ifá ẹsẹ̀ kan òfú pété ẹ̀sìn wọ́n sọ fún mi pé yóò padà ṣe àárẹ̀ irú àárẹ̀ wo ni àárẹ̀ tó kó fún ẹ yóò máa rìn òkà kí a ní ìyàwó rẹ̀ lóko olúwa. àṣẹ o. ètò tí gbélé bá wá ṣẹlẹ̀ fún èèyàn tó lálẹ́ ní òwò ètò yẹn sìn ní táwọn àgbàlagbà máa ń ṣe náà ni pé ẹ̀rí ẹ̀kọ́ máa ń wá tewétewé ni wọ́n wàá tú ẹ̀kọ́ yẹn wọ́n tú ẹ̀kọ́ yẹn ní òwe pé òun kọ́ ló máa rìn ní òwò ẹ̀kọ́ ló máa rìn ní òwò wọ́n ní bó ṣe máa ṣe ẹ̀kọ́ yẹn àtọ́ máa rà á tá a ṣe gbọ́ nǹkan yẹn tán wọ́n wọ̀ ṣe tí wọ́n máa ṣe tó wá ṣe bá ṣe ẹ̀ẹ́dìyẹ wọ́n máa tu ìyẹ́ ẹ̀ sí òwò èyí á wà níhò wọn á fi ṣe ẹdìẹ wa gbogbo láàyè àbí ló láàyè wọn á fi ṣe ètùtù yẹn fún àṣírí àwọn àgbàlagbà náà lòun náà pẹ̀lú ògbólódò Ọlọ́run bá àlérí àpàdà sí ìburú nítorí pé ìtumọ̀ kéèyàn alálàá kó máa rìn hò àpàdà sí aburú ni ìyẹn jẹ́ ìkan nínú alátàfẹ́ lá ìtumọ̀ alátàfẹ́ sọ ní ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ẹlòmíì òun fúnra rẹ̀ bí ọmọ lójú àlá ó dẹ̀ ń bẹ lóhùn fọmọ ṣàmùtẹ́sìn ṣùgbọ́n lójú àlá ó máa ń bímọ àtúntò sọ ìkan fún yín nípa èyí tí ó ti ṣẹlẹ̀ tá a rí dáadáa ó wà nílé ọkọ fún bí ọdún 15 kò dẹ̀ bímọ rárá ṣùgbọ́n lójú àlá ó máa ń bímọ láàrin ọdún mẹ́ta ó sọ wọ́n lórúkọ débi pé ó mọ orúkọ àwọn ọmọ yẹn ó mọ̀ lójú ayé tó bá ti wá di ojú oorun a máa bá àwọn ọmọ yẹn ṣe a máa rán wọn ṣe ọmọ ó mú mi lọ sílé ìwé wọ́n dẹ̀ ń dàgbà sí látòjú oorun bẹ̀ ó ń sọ fún ìhà kiri wípé ó dọ̀dọ̀ wa wípé àlábà ìlú máa ń lá òun ti bí ọmọ mẹ́ta ọ̀tọ̀ ọmọ mẹ́ta tó ń bí yẹn ojú oorun òun bí sọ́hun ni ìkan jẹ́ lágbájá ìkan jẹ́ táwọn ẹ̀dùn ìfọ̀sí báyìí fẹ̀sẹ̀ ẹ̀sìn ẹ̀ rí i pé ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ káwọn èèyàn àgbàlagbà ó parí pọ̀ lórí ẹ̀ á parapọ̀ lórí ẹ̀ láti wọ́nà àbáyọ fún ìyẹn ń jẹ́ sí pé àwọn nǹkan kan wà tó yẹ pé ẹlòmíì orí tó yẹ kó ní ní ojú ayé yìí àwọn tó jù lọ wọ́n sọ pé òní láyé wà á rí níbi tí ò ti ní gbé tó ẹ lọ́wọ́ ni Allahu Akbar orí wa dànù àṣẹ o orí tí ò ní tó wa lọ́wọ́ wọn ò ní fi ṣe tiwa àṣẹ o àṣẹ o nípa báyìí agbára àlá pọ̀ ìmọ̀ àládẹ́ pọ̀ so nípa pé àwọn bàbá ẹ má ti lọ sà èyí tó wá ti bí sọ̀hún ṣé ìyẹn ti lọ nìyẹn o. èyí tó ti bí sọ̀hún bí ẹni tí orówó he lójú oorun ni owó tí ò ṣe ń ná ni
ṣe ti yẹ sìn so ẹni tó lóore lójú àlá tán ló ń dunnú láì rí pé òfo àti òfo Allahu Akbar ní pòfo àdẹ̀ ní gúnlẹ̀ sí ibùtí òfo ìwé tó bá rí àlá tó bá gbólójú àbí tó bá rí àwọn nǹkan tó ń dà láàmú àbó orí pé òun lọ síwájú lójú oorun òun gun mọ́tò òun gun lé ṣùgbọ́n lójú ayé ó ń tọrọ jẹ ni kó súnmọ́ àgbàlagbà wọn. kó tètè tọ̀ àwọn àgbàlagbà lọ kó súnmọ́ àgbàlagbà àbí kó wà bá lò kàn bẹ́ẹ̀ ni bàbá bó ló lè pè yín síná tó ti lè pè yín. nọ́mbà wa 08028121088 tàbí 07031002744 ọ́fíìsì wa wà nílùú Abẹ́òkúta ní Baba Alado Herbal Research Center tá a wà ní Baba Alado close lẹ́yìn oúnjẹ alága níta Ọ̀ṣìn. Á fún ẹ ní ìmọ̀ á fún ọ ní àlàyé á dẹ̀ fún ọ ní ọ̀nà àbáyọ tó yẹ pé ó jẹ́ táwọn bàbá wa ń ṣe tí ò lè tako ẹ̀sìn kankan. bàbá visa ti ń wà lójú ayé ó ti pòyì ó fẹ́ lọ Amẹ́ríkà ó fẹ́ lọ London ó fẹ́ lọ Canada òun ò fún visa ṣùgbọ́n lójú oorun ó rí pé òun gba visa wọn wà lóyìnbó àwọn èèyàn lára wọn rí lóyìnbó irú ẹni báyẹn kí lọ́nà àbáyọ kí ló lè fà á. ṣe rí ìyẹn náà ó kún sọ̀nà méjì ṣe àpẹ ẹni tó ẹ lọ sí lóyìnbó ó ti wà lọ́kàn pé ẹ̀mú tí bẹ̀rẹ̀ ṣe rí àdàpọ̀ ti débẹ̀ ẹni tó bá ti ń ṣe ọmọ àrẹ rẹ̀ ládàá wọn òyìnbó ni ọlá pé gbọ́kọ̀ sí pé òun fẹ́ lọ sí. ó ti wà nú ọkọ̀ ó ti wà nú ìṣẹ̀mí ẹ̀. ṣùgbọ́n táwọn èèyàn bá ń lálàá yẹn tó wá ń rí ní ọ̀hún tí ó lè pé ibà ló wà táwọn èèyàn lálàá tó ń rí níbi oríire tó yẹ pé àìríṣe ló dẹ̀ wà táwọn èèyàn lálàá tó ń rí pé ẹni yòó ń gbádùn lójú àwọn rí ẹ̀ lójú àdúrà ó ń tọ̀ asúnmọ́ àgbàlagbà náà. kó náà múra. tó wá múra wọn ò wé aburú kò lára ẹ̀ ẹ̀ẹ́dì pé tó wá wé aburú kò lára ẹ̀ ó wà fi ọ̀nà ire sí i ìdókòwò tó bá ṣe yóò bẹ̀ sí máa pọ̀ sí i tó náà ní pé àwa èèyàn àgbọ̀dọ̀ bọ́ra pa nítorí pé nígbà míì ntẹ́yà ló mọ̀ tó bá lọ́dọ̀ ẹlòmíì kékeré báyìí ni. àbí pé kò tiẹ̀ mọ̀ kankan. á dẹ̀ pé kò mọ̀ kankan so nípa tó bá jẹ́ báyìí kí ẹ máa súnmọ́ àgbàlagbà wọ́n fún yàn lọ́nà àbáyọ wọ́n níbi ewé àti egbò ti ilẹ̀ Áfíríkà yìí adúpẹ́ fún Ọlọ́run ẹni tó bá rí kùdìẹ̀kùdìẹ̀ bẹ́ẹ̀ ó ń gbìyànjú pé òun fẹ́ wá nǹkan kò wá tóun lọ́wọ́ ó ń gbìyànjú pé òun fa orí ò tóun lọ́wọ́ kó jẹ́ kára kó ẹni sí wa kájọ fúnra ní ìmọ̀ràn ọ̀nà àbáyọ lórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá á gbà pé agbára ń bẹ ìyẹn dẹ̀ wà nípa pé kí ni Ọlọ́run ti mọ tá a máa jẹ́ láyé ó ti mọ tá a máa gbà ẹ́ rí pé agbára àlá tó bá lọ wo ìtàn Yusuf kí ni ìtàn Yusuf sọ ni pé níbi ojú àlá ni wọ́n ti ń sọ ọ̀nà tó máa dà láyé fún ó dẹ̀ dà bẹ́ẹ̀ lóòótọ́ ó jẹ́ pé àlá ní agbára níbi ojú àlá náà sọ wọ́n pé inú tó fẹ́ dà yìí o àwọn kan ò ní jẹ́ odi bẹ́ẹ̀ o gbọ́ tó jẹ́ tí odi bẹ́ẹ̀ àwọn náà àwọn ẹbí ẹ̀ náà ni ó dẹ̀ rí bẹ́ẹ̀ nínú ojú àlá ló ti di pé ìyàn máa mú ní Egypt ìyàn dẹ̀ mú lóòótọ́ wọ́n dẹ̀ tó lójú àlá yẹn wọ́n sọ ọ̀nà àbáyọ fún ó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́. bàbá kàmí tẹ̀síwájú ọ̀gbẹ́ni Jimoh Ọlábísí àwọn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ wọ́n ní tí èèyàn bá ra aṣọ tuntun lójú àlá ń kọ́. tí èèyàn bá ra aṣọ tuntun lójú àlá wọ́n sọ fún yín pé àlá pín sọ́nà mẹ́ta ẹlòmíín wà ní tó bá rí lójú ọ̀sán òun ló máa fi sùn lójú oorun ẹlòmíín tó òun ń ṣe nígbà àmì fẹ́ ra kinní kan òun ló máa ń ṣe òkè àti mọ̀ pé àlá eléyìí àlá tẹ́yẹ̀ gbọ́dọ̀ tánu ní mú yẹpẹrẹ ni á jẹ́ wípé èyàn tí ẹ̀rọ ń pa nǹkan lójú ọ̀sán rárá èèyàn ò nípa ipò tẹ̀fẹ́ raṣọ kò tí ẹ̀rọ pé òun fẹ́ ṣe pọ̀ ní pé àlá yẹn kan wá from nowhere irú àlá bẹ́ẹ̀ àlá tẹ̀yàn láti kàkún ni ṣé máa dá pé báyìí pé àlá tẹ̀yàn máa ń kàkún ni ló wá láti di pé òun ra tuntun lójú àlá sàárà ló tọ̀ máa ṣe. kó lọ ṣe sàárà kí ni kó mú ṣe sàárà. nítorí wọn fi sàárà yóò gbìyànjú yóò ra nǹkan ọ̀tún ẹ wo àgbọn tẹ̀ ń wò yẹn ẹ rí omi tó wà nínú àgbọn omi tuntun ni tó ti ń sìn yóò ra àgbọn yóò fi ṣe sàárà tó bá ra àgbọn mẹ́ta yóò fi owó mẹ́ta sórí ẹ̀ yóò bọ́ sínú yàrá tiẹ̀ a wà ní òwò a wà lóko nǹkan ọ̀tún ní kọ́lọ́hún ó ṣe fún mi nǹkan ọ̀tún ní kẹ́lẹ́dàá mi ó ṣe fún mi nǹkan ọ̀tún ní káyé ó ṣe fún mi kéèmí wọn wà á rí aburú ọ̀tún kó lọ fi sàárà bẹ́ẹ̀ so n tó àgbàlagbà máa ń lò sí yẹn nìyẹn. ká ní kó fi irú ẹ̀ ṣe sàárà ṣé ọkùnrin kó gbé fún ni àbóbìnrin. kò sẹ́ni tí ò lè gbé fún èsì ẹsẹ̀ kò sẹ́ni tí ò lè gbé àti sàárà kó lọ fi dun àwọn kan nù. wọ́n á fẹ́ dùn ọ́n níṣẹ́ pé àgbọn kéré bò kó fi owó tó pé á rí pé owó yìí o àdùn lágbájá yẹn nù. àwọn kan wà tẹ bá fún wọn ní 500 naira inú wọn ò ní dùn bọ̀tọ̀ àwọn kan wà tẹ bá fún wọn 200 naira inú wọn á dùn. tí wọ́n á jó tí wọ́n á yọ̀. ẹ̀rọ àwọn bẹ́ẹ̀ ni kó lọ fi tọrọ fún ó ti parí gbọ́dọ̀ orí ọ̀tún yóò dé ayé tiẹ̀ bàbá ká tó máa lọ díẹ̀díẹ̀ tí èèyàn bá lálàá èèyàn ń jẹun lójú oorun èèyàn ń mu èèyàn ń ná èèyàn ń lò lójú oorun irú yẹn ń kọ́ sà. ṣé ní gbogbo ẹ̀ náà wọ́n sọ nípa pé
àlá èèyàn lè lálàá, èèyàn kan lè lálàá, èèyàn mẹ́wàá lè lálàá kan náà. Àlá kan tó gbọ́ wá jẹ́ ọjọ́ ayé ó wá ń depend lórí tí ó ń sọ fún wa. Ṣé kí èèyàn lálàá kó jẹ lójú oorun, àwọn àgbà wọ́n fi ń bá ẹni tí ó bá gbẹ́rù gbọ́n rí, wọ́n fi ń bá wí. Tó bá gbẹ́rù gbọ́n rí? Tó gbẹ́rù gbọ́n rí fún àgbàlagbà, wọ́n fi ń bá wí. Kí ni ìtumọ̀ kí èèyàn gbẹ́rù gbọ́n rí fún àgbàlagbà? Ìtumọ̀ kí èèyàn gbẹ́rù gbọ́n rí náà ni ẹ rí pé ẹlòmíì máa ń ṣe àrífín fún wọn tó jù lọ. Tí èèyàn bá ṣe àìní respect fún wọn tó jù yẹn lọ, wọ́n fi ń kọ́ èèyàn lọ́gbọ́n. Oúnjẹ tó lóun ò ní jẹ, wọ́n dẹ̀ bá ṣe, wọ́n dẹ̀ ní kò jẹ, tó bá dẹ̀ jẹ tán yóò máa rí dààmú. Wọ́n máa fi ń dá sẹ̀ríà fún ẹni bẹ́ẹ̀ ni. Ẹ̀rù pé lómi oúnjẹ ló jáde ju oorun, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wúkọ́. Oúnjẹ lómi jáde ju oorun, ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀. Oúnjẹ lómi jáde ju oorun, ó bẹ̀rẹ̀ sí ní rú, ó bẹ̀rẹ̀ sí ní gbẹ. Wọ́n fi ń bá èèyàn wí, ó ní bó ṣe ń ṣe yẹn ò ṣe sọ lórí ẹ̀rọ alátagbà. Ó tí a máa jẹun láti ojú oorun, wọ́n lọ sí pé a máa ti fún èèyàn pé kó gbìyànjú kó máa ní nǹkan tó ń jẹ́ ẹ̀rọ nílé. Ẹ̀rí pé láyé àtijọ́ àwọn ọmọ kéékèèké tí nǹkan bá ṣe wọ́n àbágbàlagbà, wọ́n á pe ẹni tó bá jẹ́ olórí ẹbí tó bá pe dáàdì bàbá kọ́sẹ̀ ẹlẹ́wọ̀ tó bá jáde á gbé àgbo jáde ni. Ṣùgbọ́n nísìnyí àwọn àgbàlagbà ò rí bẹ́ẹ̀ mọ́. Tó bá ní nǹkan kọ́sẹ̀ ẹlẹ́bí á máa gbọ̀n sí wa máa sábọ̀, kò ní nǹkan àgbàlagbà lọ́wọ́. Kò ní àgbàlagbà ńlé. Tí a lè fi tọ́jú ọmọ, ògùn ààrẹ mọ́ ni mò ń sọ o. So gbogbo ẹni tó jẹ́ àgbàlagbà tẹ̀ ń wò wá, ẹ gbìyànjú àwọn kankan wà tẹ́gbẹ́ láti máa ní nílé. Kí nǹkan ṣe pàjáwìrì lójú oorun, kí nǹkan ṣe padà láàárín òru, ẹ bá ń gbé àgbo lágbájá ẹ̀rẹ̀ fún kótó ń dẹ̀ ní ẹ̀rọ láti máa ní nílé. Ẹ bá ti ní ẹ̀rọ yẹn nílé tó bá dé kó ń jẹun láti ju oorun, kó gbìyànjú kó lo nǹkan yẹn yóò neutralize àwọn oògùn. Bàbá ká tó máa lọ, àwọn kí ni nǹkan tó ń jáde láti lè ṣe ẹyin tí ẹ fẹ́ káwọn mọ̀? Wọ́n tí òun gbọ́ mi gẹ́gẹ́ bí mo mọ̀ nínú bàbá Aládò, alága ọ̀darí iléeṣẹ́ Aládò Herbal Research Center. A ní àwọn oògùn oríṣiríṣi tá a ti ṣe jáde. Àwa la ṣe the good herbal mixture tó máa ṣiṣẹ́ fún àìsàn. Ẹ jẹ́ ká rí àwọn oògùn wa náà. The good herbal mixture iléeṣẹ́ wa ló ṣe, ó máa ń ṣiṣẹ́ fún àìsàn iṣan ara, ó máa ń kọ́ di àìsàn rọpárọsẹ̀, ó máa ń kọ́ di ara gbígbọ̀n àtọwọ́ gbígbọ̀n. Then àwọn kan àti pé ẹ̀jẹ̀ wọn máa ń dì ní tó ní clot blood mostly. So tí a bẹ̀rẹ̀ sí ní lò, jẹ́kẹ̀jẹ̀ yẹn máa dì, ibi kó máa dì. Ọ̀tẹ́ bá ti ń dì, ó lè fa stroke fún yàn. Tó bá lọ sí ibi brain, lọ sí ibi ọpọlọ, ó lè di ibẹ̀ tí pé ó lè fa stroke fún yàn. Iléeṣẹ́ wa ló ṣe jáde. Àwa la ṣe Oskunto capsule àti Oskunto mixture. Iléeṣẹ́ bàbá Aládò àwa la ṣe jáde. Oskunto capsule ó máa ń fọ èérí inú àwọn ìyá wa tí kò wọ́n ṣe nǹkan àlejò mọ́. Oskunto mixture ní kí wọ́n máa lò. Ẹ tó ní àìsàn ẹ̀yìn bíi jẹ̀díjẹ̀dí, Oskunto capsule àti Oskunto mixture ní kí wọ́n máa lò. Ẹ tó bá ní inú kíkùn, ẹ̀yìn dídùn, inú kíkan, Oskunto herbal mixture ó dáa pọ̀ jù fún ọkùnrin tó bá ní ọ̀rá nínú náà bákan náà. Ẹ̀rí tá a ṣe yìí òun ni a pè ní HPV. HPV ní oògùn oríṣiríṣi mẹ́ta la máa ń lò fún ẹ tó bá ní àìsàn stroke. A ní kó lo HPV, kó lo organic, kó lo magic ointment, kó dẹ̀ lo the good herbal mixture. Tó bẹ̀ sí ní lò, ọwọ́ yà bẹ̀ sí ní máa jí padà. A máa fi magic ointment, a máa fi máa wọ́ ọwọ́ yẹn, a máa fi nà án. Pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá stroke yẹn yóò kúrò níbẹ̀. Tó wáyé pé stroke tiẹ̀ hypertension ló fà á, a ní kó lo Aládò therapy. Tó bá jẹ́ pé diabetes ló fà á, a ní kó lo sugarless. A wà ṣe àwọn tó abẹ̀ sí lò fún pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run bá fún àìsàn rọpárọsẹ̀ ló wà dáadáa. Nọ́mbà ilé lẹ́kùn ní sí o 08028121088 08028121088 tàbí kẹ́ máa bọ̀ ní Aládò close tó wà ní ìta ọ̀sìn ní ilé iṣẹ́ wa tí a pè ní bàbá Aládò Herbal Research Center ní ìlú Abẹ́òkúta níta ọ̀sìn. Ẹ bá mi ń bẹ̀ láti rí àwọn oògùn ara ń bẹ̀. A tó wá ní àwọn oògùn tí a pè ní Joy Woman tó ń ṣe fún ẹni tó bá ń bẹ lọ́hùn fọmọ. Joy Woman lélẹ́yìí tó ń ṣe fún ẹni tó bá ń bẹ lọ́hùn fọmọ tá a pè ní àgbo anúmọ́tòrò. Àti ṣe tó ní capsule tí a bẹ̀ sí máa lò. Capsule ẹyọ kan lójúmọ́ ni fún ẹlòmíì, àbí capsule ẹyọ kan lọ́jọ́ mẹ́ta fún ẹni tó bá ń bẹ lọ́hùn fọmọ. Tí a bẹ̀ sí ní lò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá inú fallopian tube block ní o, àbí ó ní cyst ní o, àbí wá di pé nǹkan oṣù ẹ̀ kò ṣiṣẹ́ dáadáa, àbí ovulation kò ṣiṣẹ́ dáadáa, kò produce egg. Joy Woman kí èèyàn máa lò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá àbí mọ́ ọlọ́mọ lé mo báyìí ní èkó ẹ̀dá fún tàn yóò bímọ yóò rí ní ìrọ̀rùn. A ṣe tá a pè ní sugarless tó ṣe fún ẹni tó bá ní àìsàn ìtọ̀ ṣúgà, ògùn tó ń polówó ara ẹ̀ ni. Ẹ máa rógun ara nílùú Nàìjíríà nígbà yẹn, ẹ máa rógun ara nílùú Amẹ́ríkà, ẹ rógun ara ní UK. Iléeṣẹ́ bàbá Aládò àwa la ṣe jáde. Nọ́mbà yìí kẹ́ ẹ pè lẹ́ẹ̀kan sí 08028121088
1088 tàbí 07031002744. ẹ rí àwọn oògùn ara káàkiri ní ìlú Nàìjíríà. A ṣe aladosin, a tún wá ṣe eléyìí tí a pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́. Àwọn àgbàlagbà wọn ní ojú ẹ̀dọ̀ kìí fọ́. Tí a bá lo oògùn ojú ẹ̀dọ̀, tí a bá ní àìsàn ojú, ó ń wò bàìbàì ni, àbí ìkọ́dàgbé kankan gun lójú, ojú máa ń yun, ojú máa ń ta, ẹni mọ̀ sí ẹ̀ lè ka ìwé rárá, ẹni ní kò lè wo oòrùn, ojú ẹ̀dọ̀ kìí fọ́ ní kẹ́lò. Ó ní rotution powder, ó dá púpọ̀, oògùn tó ń polówó ara ẹni fún àìsàn ojú, àti aladosin fún àwa ọkùnrin tó wá ti lé ní 40, fún abẹ́ inú òṣìṣẹ́ fún, ó máa tú abẹ́ inú, ìyẹn ní prostate ni, incontinence ni ìyẹn ní pé ìyẹn kan máa tọ̀, kò ní control ìtọ̀, ẹni fẹ́ lọ tọ̀ kó tó dé balùwẹ̀ ó tọ̀ sára. Aladosin ó dá pọ̀ jù fún. A ṣe àwọn oògùn ní oríṣiríṣi. Wọ́n tó lè kó oògùn wa ní ọ̀pọ̀ yanturu. Ẹ pè nọ́mbà wa 08028121088 08028121088. Èyí tẹ́lẹ̀ máa bá aṣẹ alágbàtà àwọn oògùn wa, ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa ní ìlú Abẹ́òkúta ní Bàbá Aládò close lẹ́yìn ìta ọ̀sìn ní ilé oúnjẹ Alága. Ẹ ra oògùn wa rà ń bẹ̀. Ẹ̀yin tẹ́lẹ̀ máa kó ní ọ̀pọ̀ yanturu. A tún ní Aládò bitters, èyí tá a ṣe jáde báyìí fún jẹ̀díjẹ̀dí, inú kíkún, ẹ̀yìn dídùn, ó dá pọ̀ jù fún. Nọ́mbà yìí ní kẹ́ ẹ pè fún àlàyé àbí ìmọ̀ràn nípa àlá, fún àlàyé pẹ̀lú ìmọ̀ràn nípa àlá àti àbí àwọn sàárà tó yẹ pé àṣẹ tá a fi ń kọ dí burúkú níbi àlá burúkú. Ẹni lálàá tó bá rẹ̀ tó rìn ní òwò, ẹni lálàá tó bá rẹ̀ láàrin agbo ẹran tó wọ́n so mọ́lẹ̀ pẹ̀lú àwọn ẹran, ẹni tó lálàá tó bá rẹ̀ pé òun tó pé ó ti di géńdé tó wá bá rẹ̀ báyìí padà ní skul tó ti kà tipẹ́ sẹ́yìn padà, ẹni tó ka primary 1 ó tó wá di 60 years, ó wá bá rẹ̀ tó wá wọṣọ skul, nínú skul ó wá rí pé àwọn tíṣà wá ń lè gba ti òun. Ó yẹ kó pè mí ká fúnra ní ìmọ̀ràn àti àlàyé. Àní rí àpadà sí aburú o. Ẹni tó wá lálàá tó yẹ pé ọkùnrin ni, tó wá lálàá tó wá bá rẹ̀ tó wá dolóyún, tó wá lóyún, àbọ̀ wá bá rẹ̀ tó pọnmọ sẹ́yìn. Àlá tí ọkọkùnrin lára pé òun lóyún. Àwọn yẹn ti wá fún oríṣiríṣi. àbíkọ́ lára kó ń pọmọ sẹ́yìn. Wọ́n lálàá wá pọnmọ sẹ́yìn, wà lọ́ra nǹkan lọ́jà. Ọkùnrin. Nǹkan wà láyé o, ayé ò ní mú wa o. Ẹ gbìyànjú kẹ́ ẹ pè nọ́mbà mi, kẹ́ ká fúnra ní ìmọ̀ràn àti àlàyé pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run oníṣẹ́ àárẹ̀ tí ó gbógun. Nílẹ̀ Áfíríkà agbára wà púpọ̀, nílẹ̀ Áfíríkà ìmọ̀ wà púpọ̀. Ohun tó jẹ́ kó wá di bóyá di orúdù yìí náà ni pé àwọn tí wọ́n ti ń gba àwọn nǹkan míì tó ń gba tẹ̀lé ìlú ibòmíì, wọ́n fi tí wọ́n lẹ̀, tàbí àwọn alájẹbánu oníjẹkújẹ tí pé wọ́n fi irọ́ wọ́n fi ń ba ayé jẹ́. Tí ẹ̀ bá là tó gbọ́mọ sẹ́yìn, ó lálàá ọkùnrin, ó lóun lóyún ọkùnrin, irú àlá kí ni ìtumọ̀ irú àlá bẹ́sà? Tí ọkùnrin bá lálàá pé òun pọnmọ sẹ́yìn, ó wá lọ sáàárín ọjà, ó wá lọ ra nǹkan ọbẹ̀, àkọ́kọ́ ni pé tí ò bá ṣọ́ra nígbẹ̀yìn yóò padà yí lórí ni. Á padà ya wèrè ni. Bẹ́ẹ̀ ni. So tó bá ti wá rí bẹ́ẹ̀, àwọn àgbàlagbà wọn á ní pé fìlà ló ti dérí, kó mú fìlà yẹn wá. Àwọn àṣegbè àwọn ètò ẹ̀ sórí fìlà yẹn tán, wọ́n fi lè ṣe ìpèsè àbí ìrúbọ. Wọ́n ti ṣe ìpèsè pẹ̀lú ìrúbọ, ó ti parí, yóò padà wà dáadáa. Tí ọkùnrin bá lálàá ipò òun ní oyún, tó ti yé, yóò padà ní àìsàn ni. Àìsàn burúkú ń bọ̀. Tó máa ṣe ni pé ó tàn yóò ra abo ẹran tó bá lóyún, yóò mú abo ẹran yẹn wá. Tó bá ṣe gba àwọn tíṣẹ́ ẹ̀ tán, á wá mú abo ẹran yẹn á lọ túlẹ̀, abo ẹran yẹn á wá lọ ní tiẹ̀. Ó náà wọ́n tó máa ṣe pẹ̀lú ẹ̀, á wá ṣe àwọn tó àbẹ̀ sí nílò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá àìsàn bó ní gbèdè. Àṣírí àwọn àgbàlagbà ni. Mo tó bá rí ilé ẹjọ́ má bọ́ra apá o. Ìmọ̀ ni wọ́n tá a bá àwọn ẹ̀wọ̀n tiwa tí wọ́n ń ṣe là ń ṣe. Ẹni tó bá ti mọ Aládò. Kì í ṣẹbọ, kì í ṣoògùn. Kì í ṣẹbọ, kì í ṣoògùn. Ìtàn pè ní ìràpadà nìyẹn. Ìràpadà nìyẹn. Táwọn ọmọ pẹ̀sẹ̀ pè ní ìràpadà. Ó wà nínú ilẹ̀ inú ìbílẹ̀ náà. Kì í ṣe pé àforíbalẹ̀ fún nǹkan kan, ṣùgbọ́n ìmọ̀ láti yọ aburú kúrò lára èèyàn kí ọ̀sán lè dáadáa. So ẹ̀yin wa kẹ́wàá káàkiri àgbáńláyé kò ní jù báyìí lọ láti tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá. Oníyan ṣe o, bàbá Aládò náà ṣe, ẹ̀ṣẹ̀ ìṣàmàrí bá ó dàbọ̀.